Ẹ kálẹ́, mo kí gbogbo àwa ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, káàkiri diaspora, mo kí gbogbo wa. Kí n tó tẹ̀síwájú, mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa onírìṣà káàkiri gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá, tí mi ò sẹ́ ẹnìkan kù wípé àjíǹde ara yóò máa jẹ́, ẹ̀mí gígùn àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún àwọn bàbá wa orí adé. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, àṣẹ ò ní tán lẹ́nu o. Ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́, á dọ̀kínní, àwọn ẹṣin ọba wọ́n jẹ́ kó pẹ́. Ogun ò ní wọlé Yorùbá, a ò ní rí wàhálà, a ò ní rí fìtínà nílẹ̀ Yorùbá. Àkóbá àdábá kò ní wọlé tọ̀ wá. Ẹ rí wípé àdúrà yìí kò kàn ṣàdédé wá lásán o. Àdúrà yìí kò ṣàdédé wá, kò ṣàdédé máa jáde lẹ́nu mi. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kò kí ń jẹ́ kúmólú, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà. Òwe ní pa mi ò ní pààyàn, àmì àṣẹ. Ọ̀rọ̀ àwa mùsùlùmí, ọ̀rọ̀ àwọn àáfàá wa nínú ẹ̀sìn Islam, ọ̀rọ̀ wọn ló mú mi wá sí ló mú mi wọ studio. A ní tara wa, ẹ má jẹ́ ká tara wa rárá, torí pé ti mọ program tèmi, òtítọ́ àti òdodo lèmi dúró lé lórí. Bó bá dẹ̀ ṣe ń lọ nílẹ̀ Yorùbá, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, káàkiri gbogbo ẹ̀sìn, ó ní èmi ti ṣàdéhùn fún yín wípé màá máa mú wá fún wa lẹ́sẹẹsẹ, màá máa mú wá fún wa ní ẹyọ kọ̀ọ̀kan tó jẹ́ wípé kò ní rú wa lójú o, tí ọkàn wa yóò fi balẹ̀ wípé ibi tí ilẹ̀ Yorùbá dé dúró ní ibi tó ń dojú kọ ní pẹ̀lú ògo t'Ọlọ́run ọba. Àti wá bẹ́ wulẹ̀ tí o, ibi tí wọ́n bá fi wá gbé wa lọ, tí wọ́n wọkọ̀ wa lọ dojú wa dé, tí wọ́n tukọ̀ wa lójú omi lọ forí wa sọ àpáta, tí wọ́n da gbogbo wa lẹ̀ nu omi láwọn àfáà mùsùlùmí yìí. Àwọn kìrìsìtẹ́nì náà ní tiwọn, àwọn oníṣẹ̀ṣe ní tiwọn, ṣùgbọ́n má jẹ́ ká tara wa. Èyí tó wà nílẹ̀ lónìí yìí tí à ń rán lọ́wọ́ òní ti ẹ̀sìn Islam, òní ti àwọn alákatakítí nínú ẹ̀sìn Islam pátápátá. Àwọn ò ní lajúlẹ̀ o, a ní lajú wálẹ̀ kedere báyìí ká máa wò yín títí débi wípé ẹ kó àǹkọ̀ tiwa lọ́wọ́, débi wípé ẹ kó wa sínú kùkú, débi wípé ẹ da ogún lẹ̀ rẹpẹtẹ tí ò ní tán lẹ̀ mọ́. Tọ́pọ̀lọpọ̀ yín tí ẹ wà títí tẹ́ gbòkè òkun lọ, tẹ́ gba òkè òkun lọ, torí ọ̀rọ̀ yín sì bá a ṣe ń wò yín, báyìí sìn, ọ̀rọ̀ yín ti fẹ́ẹ̀ di ti àwọn olóṣèlú. Ọ̀rọ̀ yín ó ti fẹ́ẹ̀ di ti àwọn olóṣèlú, torí wípé tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá balẹ̀ jẹ́ tán, òkè òkun náà wọ́n ń sá lọ. Òkè òkun wọ́n sá lọ o, wọ́n dẹ̀ fi wá kalẹ̀ ní sínú yà. Only want to go back to what we were, the moderate Islam that is open to the world, open to all the religions. 70% of the Saudi people are less than 30 years old. And quite frankly, we will not waste 30 years of our lives in dealing with extremist ideas. We will destroy them today. Afa Habib Lagbaje àti Talọ́lọ́run ti sọ̀rọ̀ èèyàn tí àwọn ará Arab jẹ́ nínú fọ́nrán yìí, pàápàá ńgbà tí wọ́n wo ìṣe àwọn ará UK bí wọ́n ṣe láàánú tó. Tani Ọlọ́run ló sọ̀rọ̀ nípa nǹkan tí Afa Habib Lagbaje sọ nínú fọ́nrán, pàápàá lórí bí àwọn Saudi bí wọ́n ti ṣe ṣetán láti yọ gbogbo àwọn alákatakítí ẹ̀sìn kúrò ní kọ́ńtírì wọn, bó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan ni pé Afa Habib Lagbaje wọ́n sọ̀rọ̀ bí àwọn ará UK bí wọ́n ṣe níwà tán ṣèyàn dáadáa tán láàánú ju àwọn Arab lọ tó jẹ́ pé wọ́n gba ẹ̀sìn látọ̀dọ̀ wọn. Ìbéèrè táwọn kan wá ń béèrè ni pé kí ló dé tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ará Arab yìí náà lẹ̀sìn ti wá,
tó sì jẹ́ pé ẹ̀sìn wọn náà ni wọ́n gbé sórí rẹpẹtẹ tó sì jẹ́ pé òun náà ni wọ́n fi ń ṣe ẹ̀sìn tí wọ́n sì ń ṣe tí wọ́n fi ń ṣẹ̀sìn tó sì ń polongo ẹ̀ fún wa ní ilẹ̀ Nàìjíríà. Orí ọ̀rọ̀ yìí náà ni Ta Lọ́lọ́run sọ̀rọ̀ lé lórí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́. àní rí wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ Muhammadu náà la ṣì wà, ìyẹn òjíṣẹ́ Allah olówó orí ọkọ̀ Àìṣà ìbá Fatima. Ẹ̀yin sheik, ẹ̀yin dọ́kítọ́rù, ẹ̀yin imam, gbogbo fi kárí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ní tí wọ́n bá lọ fógún ọdún, ọjọ́ kan lòdodo máa dé bá, òdodo ti dé báyìí. Dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe, olówó orí ọkọ̀ Àìṣà ìbá Fatima. Dáadáa tó gbélé ayé rẹ̀ ṣe, òun ló wá hàdì fún ẹ̀yin àfáà, ó difficult fún yín láti provide ẹ̀. The best mankind in the world, the best man in the world, ìyẹn òjíṣẹ́ Allah, kí ló ṣe tó fi deserve topic yẹn, tó fi deserve title yẹn, ẹ wá sọ fún wa. Dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé ṣe, ẹ wá provide ẹ̀ fún wa, ẹ fún wa ní àyà Kùránì tá máa kà. Pé Muhammadu ṣe dáadáa o, bóyá ìjọ kan ọ̀gbẹlẹ̀ Muhammadu kẹbàlá sọ̀rọ̀ ni, òjò kò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni. Mírèkù tó ṣe, dáadáa tó ṣe, mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin brother and sister, ọ̀rọ̀ yìí máa ń yé yín gan. Tó máa ń sọ pé dáadáa, gbogbo ara mọ ohun tó ń pè ní dáadáa. Dáadáa tí Muhammadu tó gbélé ayé ẹ̀ ṣe. For example, Awólọ́wọ̀ ìgbà tó jẹ́ president of Nigeria, ó ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́. Dáadáa kan nìyẹn, ìtàn ò lè gbàgbé Awólọ́wọ̀. Muhammadu, the best mankind in the world, the best man in the world, olówó orí ọkọ̀ Àìṣà ìbá Fatima, dáadáa tó gbélé ayé ẹ̀ ṣe márùn-ún. Tó bá yá ń sìn ẹ̀yin àfáà á sọ̀dọ̀ yọ̀ kan. Tábà sì sọ pé márùn-ún yẹn à ń pọ́n Muhammadu lé ni. Tó bá yá sọ sí ẹ wá dáadáa ọyọ̀ kan tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe. Ẹ kalẹ́, mo kí gbogbo àwa ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, káàkiri diaspora, mo kí gbogbo wa. Kí n tó tẹ̀síwájú, mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa onírìṣà káàkiri gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá, tí mi ò sẹ́ ẹnìkan kù, wípé àjíǹde ara yóò máa jẹ́, ẹ̀mí gígùn àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún àwọn bàbá wa orí adé. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, àṣẹ ò ní tán lẹ́nu o. Ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́, á dọkínní, àwọn ẹṣin ọba wọ́n jẹ́ kó pẹ́. Ogun ò ní wọlé Yorùbá, a ò ní rí wàhálà, a ò ní rí fìtínà nílẹ̀ Yorùbá, àkóbá àdábá kò ní wọlé tọ̀ wá. Ẹ rí wípé àdúrà yìí kò kàn ṣàdédé wá lásán o. Àdúrà yìí kò ṣàdédé wá, kò ṣàdédé máa jáde lẹ́nu mi. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kò kí ń jẹ́ kúmólú, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà. Òwe ní pa mi ò ní pààyàn, àmì àṣẹ. Ọ̀rọ̀ àwa mùsùlùmí, ọ̀rọ̀ àwọn àáfàá wa nínú ẹ̀sìn Islam, ọ̀rọ̀ wọn ni ló mú mi wá sí ló mú mi wọ studio. Ní tara wa, ẹ má jẹ́ ká tara wa rárá, torí pé ti mọ program tèmi, òtítọ́ àti òdodo lèmi dúró lé lórí. Bó bá dẹ̀ ṣe ń lọ nílẹ̀ Yorùbá, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, káàkiri gbogbo ẹ̀sìn, ó ní èmi ti ṣàdéhùn fún yín wípé màá máa mú wọn wá fún wa lẹ́sẹẹsẹ, màá máa mú wá fún wa ní ẹyọ kọ̀ọ̀kan tó jẹ́ wípé kò ní rú wa lójú o, tí ọkàn wa yóò fi balẹ̀ wípé ibi tí ilẹ̀ Yorùbá dé dúró nì, ibi tó ń dojúkọ nì, pẹ̀lú ògo t'Ọlọ́run ọba. Àti wá bẹ́ wulẹ̀ tí o, ibi tí wọ́n bá fi wá gbé wa lọ, tí wọ́n wọkọ̀ wa lọ dojú wa dé, tí wọ́n tukọ̀ wa lójú omi lọ forí wa sọ àpáta, tí wọ́n da gbogbo wa lẹ́nu omi láwọn àfáà mùsùlùmí yìí. Àwọn kìrìsìtẹ́nì náà ní tiwọn, àwọn oníṣẹ̀ṣe ní tiwọn,
ṣùgbọ́n má jẹ́ ká tara wa èyí tó wà nílẹ̀ lónìí yìí tí à ń rán lọ́wọ́ òní ti ẹ̀sìn Islam òní ti àwọn alákatakítí inú ẹ̀sìn Islam pátápátá àwọn ò ní lajúlẹ̀ o a ní lajú wálẹ̀ kedere báyìí ká máa wò yín títí débi wípé ẹ kó àǹkọ̀ tiwa lọ́wọ́ débi wípé ẹ kó wa sínú kùkú débi wípé ẹ da ogún lẹ̀ rẹpẹtẹ tí ò ní tán lẹ̀ mọ́ tọ́pọ̀lọpọ̀ yín tí ẹ wà títí tẹ́ gòkè òkun lọ tẹ́ gba òkè òkun lọ torí ọ̀rọ̀ yín ṣe bá a ṣe ń wò yín báyìí ṣe ọ̀rọ̀ yín ti fẹ́ẹ̀ di ti àwọn olóṣèlú ọ̀rọ̀ yín ó ti fẹ́ẹ̀ di ti àwọn olóṣèlú torí wípé tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá balẹ̀ jẹ́ tán òkè òkun náà wọ́n ń sá lọ òkè òkun wọ́n sá lọ o wọ́n dẹ̀ fi wá kalẹ̀ ní sínú yà gbogbo owó wa ọ̀rọ̀ wa ni wọ́n ti kó lọ sọ́hùn tán tí wọ́n fìyà jẹ àwọn ọmọlúwàbí bíi àwa ń bì bẹ́ẹ̀ lẹ́yìn ẹlẹ́sìn náà tó fẹ́ ilẹ̀ ti tó dáwọ́lé yìí ẹ̀sìn Ìsìláàmù ni kí ló dé tí a ní fi ìjọmọnìyàn ọmọlúwàbí ìwà rere kí ló dé tí a ò ní fi ṣe ẹ̀sìn Ìsìláàmù gan kí ló dé tí a ò ní fi ṣe à ń pẹ́sìn Ìsìláàmù ló dáa jù òun lọ́dọ̀ nífẹ̀ẹ́ sí jù Ànábì Muhammad ló níwájú ní gbogbo àgbáyé kò sẹ́ni tó níwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ni ọ̀lẹ́ ní àpọ́nlẹ́gẹ́ bí ẹ ti ń pè fún wa táwa náà sì gbà á bẹ́ẹ̀ fún yín tá a gbà á bẹ́ẹ̀ tá a jayàn tá a dẹ̀ ń sin ẹ̀sìn yìí pẹ̀lú yín bẹ́ẹ̀ ti ní ká máa ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ wa náà là á ṣe ń ṣe tí pé ká tẹ̀lé yín lọ́nà bí ẹ ṣe ń sọ yìí ṣùgbọ́n ẹ má jẹ́ ká tara wa ẹ rí i wípé ibi wàhálà wa dé àwa mùsùlùmí pàápàá jùlọ ẹ̀yin àfáà mùsùlùmí yìí ẹ̀yin ìmáàmù ibi tí wàhálà yín dé ibi tí fìtínà yín dé lórí ẹ̀sìn tẹ̀ ń tọ́ bọ gbogbo àwọn ẹ̀sìn lójú tẹ̀ ń tọ́ bọ àwọn kìrìsìtẹ́nì lójú tẹ̀ ń tọ́ bọ báíbù wọn gbogbo àwọn ìwé wọn pátá tẹ̀ ń tọ́ bọ̀ tí ẹ̀ ń tọ́ bọ ìwé àwọn oníṣẹ̀ṣe gbogbo ìwé wọn pátá tẹ̀ ń tọ́ bọ̀ wọn lójú tọ́lẹ̀ jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá gbé yẹ̀wò àwọn ẹ̀sìn méjèèjì yìí wọ́n fún ẹ̀sìn Ìsìláàmù lápọ́nlé lọ́nà tọ́tọ́ wọ́n fún ẹ̀sìn Ìsìláàmù lápọ́nlé lọ́nà tó yẹ tó jẹ́ wípé kò sígbà kankan tí wọ́n tàbùkù ẹ̀sìn wa kò sígbà kankan tí wọ́n tàbùkù Ọlọ́run kò sígbà kankan tí wọ́n tàbùkù Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹnìkẹ́ni ọ̀lẹ́ ní àpọ́nlé kíkẹ́ àtọ́lá kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí ìgbà kankan tí wọ́n sàrífín sáwọn àfáà wa sáwọn ìmáàmù wa sáwọn mùsùlùmí wa atọ́ wọn títí alé wọn kàbàkàbàkàbà títí wọ́n sá fún wa gbogbo ọ̀nà wọ́n fi sá fún wa torí pé mi ò mọ̀rọ̀ pa rárá mi lè ní parọ́ tọ́lọ́ ẹ̀yin náà lè sọ pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí rọ́ kò sì nífẹ̀ẹ́ sí ìyànjẹ ẹ wá wo gbogbo àwọn tẹ̀ ń kalẹ̀ nínú ìwé àlùkùrá nínú ìwé àdìtì nínú àwọn ìwé mímọ́ yòókù tẹ̀ ń kà kalẹ̀ nínú àwọn tírà lóríṣiríṣi Ọlọ́run ni a ṣe báyìí Ọlọ́run ni a ṣe báyìí ànábì ni a ṣe báyìí ànábì ni a ṣe báyìí ẹ wo gbogbo ẹ̀ ǹjẹ́ mú wà yẹn lò ó wá jẹ́ pé ìwà yẹn gangan ni wọ́n fi ń takò wá báyìí ni wọ́n fi ń takò wá o torí pé àwa náà ti tọ́ bọ̀ wọ́n lójú àwọn àfáà wa àwọn ìmáàmù wa ẹ ti tọwọ́ bọ àwọn kìrìsìtẹ́nì lójú kíkankíkan ẹ ti tọwọ́ bọ gbogbo òwe wọn báíbù wọn gbogbo sáàmù wọn ẹ ti tọ́ bọ̀ lójú ẹ ti kà á ẹ ti tú síbi tó wù yín bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà àpàna adẹ́bọrẹ́ ẹ ti tọ́ bá wọn náà lójú rẹpẹtẹ tó wá jẹ́ wípé ìwà yẹn gangan ìwà ìjọmọlúàbí ìwà yẹn gangan ìní ẹ wá sọnù débi wípé ẹ mọ̀ ọ̀nà láti kọ̀ǹtró ara yín láti fi pé ìwà tẹ̀ ń pa ànábì ní ìwà rere tẹ̀ ń pa ànábì ní ẹ sọ pé òun ló dáa jù ní gbogbo àgbáyé ìwà ń gangan kò wá hàn rárá o ẹ má bínú tó lọ lọ́ọ̀bá ẹ̀rọ kan ni wọ́n sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi wọ́n dẹ̀ tó ti paná ẹ̀rọ yẹn lọ́ọ́ fa ariwo yẹn ká má bínú tó lọ lọ́ọ̀bá ẹ jẹ́ ká máa bá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ lọ àtọrọ àforíjì láàrin yẹn tó gẹ́gẹ́ bí o ti wá ń sọ lọ ìwà yìí gangan lè gbóyin ń pariwo wípé iná Ọlọ́run fi ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé kò gbogbo ẹ̀dá tọ́lọ́run dá lágbàáyé tó fi dayé òde òní tá a wà yìí pé kò sẹ́ni tó níwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam
kọ́dà ibi tẹ́ ròyìn ilẹ̀ lárúbáwá dé ilẹ̀ arábù dé ròyìn rẹ̀ débi wípé kò sí ilẹ̀ míì tó tún mọ́ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n màá fi fọ́nrán kan hàn wá màá tú pitipiti fún wa ẹ gbọ́rọ̀ lẹ́nu mi lónìí mò ń padà bọ̀ ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ káàbọ̀ padà ẹjọ́ tó rọlẹ́ má bínú sí wa tó rọlẹ́ má bínú sí mi mo fọlọ́ba mo fi bẹ̀yìn gẹ́gẹ́ bí ìṣe mi ẹ rí i pé mo máa ń sọ ní gbogbo àyè pé mi ì fi ẹ̀yin subscribers mi ẹ̀yin followers mi ẹ̀ ń tẹ̀ ń wo fọ́nrán mi ì fi ń ṣeré nígbà kọ̀ọ̀kan ẹ tóbi lọ́wọ́ mi gan o ẹ̀yin gangan lẹ̀mí iléeṣẹ́ yìí mo wá kí yín mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wípé ẹ̀ ń tẹ̀ subscribe sí channel yìí lẹ́yìn tẹ̀ tẹ̀ka sí tẹ̀ notification button tẹ̀ join membership tẹ̀ tún tẹ̀ super thanks fún wa ilé ayé yín ọ̀nà yín kò ní bàjẹ́ jíjẹ mímu yín kò ní nira ọ̀nà tí à ń gbà tọ́lọ́run fi ràn wá lọ́wọ́ ọlọ́ọ̀bù ní dínà àràṣe iṣẹ́ tíntín ní owó ńláńlá ọlọ́ọ̀bù máa jogún fún wa àwa tá a ti wá ń wo fọ́nrán yìí tipẹ́tipẹ́ àwa tá a ti ń wo fídíò yìí bọ̀ tipẹ́tipẹ́ tí a ò ti subscribe sí channel yìí tí a ò ti tẹ notification button tá a ti join membership ẹ dákun tọrọ lọ́wọ́ ba ẹ jẹ́ ká join membership ẹ jẹ́ ká fi fíìmù yìí gangan ẹ jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ tàbá wò sàlẹ̀ rẹ̀ lọ́wọ́ tó àrìtí à ń kọ subscribe síbi SUBS RIB ẹ jẹ́ ká fìkà tẹ̀ tàbá fìkà tẹ̀ yóò paradà yóò di subscribe yóò wá gbé dísẹ́yìn yóò gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn wá pín sí mẹ́ta èyí tó wà lókè rẹ̀ tí wọ́n kunu rẹ̀ dúdú tàbí funfun tí wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìgangan ní kẹ́ fìkà tẹ̀ tẹ́ bá ti wá fìkà tẹ̀ ó ń túmọ̀ sí wípé ẹ ti gba notification nìyẹn ní kété ní kíákíá tí àwọn fúnra wa bá ti ń gorí afẹ́fẹ́ tàbá bá wà lórí live ẹ̀yin là kọ́kọ́ tó kọ́kọ́ máa rí wa gbọ́ ẹ̀yin là kọ́kọ́ tó kọ́kọ́ máa rí fúnra wa wò bẹ́ẹ̀ ni ọ̀dọ́ yín lọ́kọ́ máa balẹ̀ sí ìtumọ̀ ẹ̀ nìyẹn subscribe yẹn ni pé ẹ lórí ọ̀fẹ́ láti wo gbogbo àwọn channels wa láti wọnú channel lọ gangan kẹ́ ẹ wo gbogbo àwọn fọ́nrán tá a ti ṣe lágbà tá a ti bẹ̀rẹ̀ channel yìí ẹ wà á rí títí lórí tuntun yìí mo tún wá bẹ̀rẹ̀ lórúkọ náà ọba lábẹ́ fídíò yìí gẹ́gẹ́ ìtẹ́kọ̀ JOIN sí join omi àgbẹ̀ master membership agbèjáde àwọn agbè join sábẹ́rẹ̀ JOIN ẹ fi ká tẹ̀ JOIN yẹn yóò gbé yín lọ sí next level ẹ wà á máa follow rẹ tó bá ti wá kọ successful yẹn nípa ẹ ti darapọ̀ mọ́ membership nìyẹn ẹgẹ́ta àárín yẹn sìn tẹ́ bá ti wá darapọ̀ mọ́ membership àwọn fọ́nrán kan wà tá a ti ṣe jáde lóríṣiríṣi ó ń lọ bí 500 pieces ní orí channel yìí tí ẹ bá wọ membership ẹ lè rí wò àwọn fọ́nrán mi àdẹ̀ jáde tuntun náà tí a gbé membership jáde tí a ò bá join membership a lè ráwọn fọ́nrán yìí wò ìdí nìyẹn tá a fi ń pariwo fún wa tá a fi ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run báyìí pé ẹ jẹ́ ká join membership then tàbá tún wà bẹ́ẹ̀ fọ́nrán yìí gangan ẹ̀rí tí wọ́n kọ super thanks that is THANKS thanks ẹ fi ká tẹ ẹ follow yẹn náà tó bá ti fan successful yẹn ni wípé ẹ ti send nìkan sí wa nìyẹn ẹ ṣe gan àwọn èèyàn ń ṣe òbọ̀ tí yẹn ń ṣe tipa kò kí ń ṣe dandan ẹni tó bá wù ní kó ṣe ẹgẹ́ta ni yẹn ń ṣe but membership yẹn ẹ jẹ́ ká gbìyànjú láti fi jẹ́ wípé àjọ membership kọ́ jẹ́ pé gbogbo àwọn fọ́nrán tí a bá ń ṣe jáde á ní orí ọ̀fẹ́ láti wo gbogbo àwọn fọ́nrán yẹn ṣe gan ìdí nìyẹn ṣe rí ibi tí ẹ̀sìn ń lọ bí tí a ń gbé ẹ̀sìn Islam yìí lọ láwọn àfáà wa láwọn ìmáàmù wa ìlànà fi ń rọ̀ wọ́n la fi bẹ́ síta la fi ń pariwo wípé ẹ jẹ́ ká ṣàkíyèsí ara wa o ẹ dẹ̀ jẹ́ ká wára wa rí ẹ jẹ́ ká wára wa rí ẹ jẹ́ ká wára wa rí ẹ jẹ́ ká fi ìwà kún ẹ̀sìn yìí ẹ jẹ́ ká fi ìwà ká fi kún ẹ̀sìn ohun gbogbo tí yẹn bá ń ṣe láyè tí ò bá sí wa ń bẹ̀ ò lágbára gan o ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo oríṣiríṣi mo á fẹ́ ká wo fọ́nrán kan ẹ rí i pé mi ò kàn ṣàdédé gbígbé ṣàwá mi ń ṣàdédé gbé ṣàwá o mo fẹ́ ká wo fọ́nrán yìí ká wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ rí i wípé ní táwọn àáfàá àwa mùsùlùmí àwọn alákatakítí àárín wọn tí wọ́n ti dálẹ̀ kìí ṣe kékeré ẹ wá wo ọwọ́ tí àwọn ẹlẹ́sìn kejì wa náà tí wọ́n ń gbé pẹ̀lú ẹ̀sìn Islam ẹ wá wo ọ̀nà tí wọ́n ń tọ̀ pẹ̀lú àwọn àáfàá wa pẹ̀lú ẹ̀sìn Islam gangan pẹ̀lú ilẹ̀ Saudi gangan tí ẹ̀sìn yìí ti wá ẹgẹ́ tí báyìí ń sìn yìí lèmi fi ń pariwo fún wa wípé èwo ní dandan ká máa gbé báìbù káàkiri ká máa fi ṣe wáàsí ká máa sọ tó wà níbẹ̀ ká máa píríṣẹ̀ ìṣeéṣe kọ́ bálẹ̀ tí ń gbà á wí mu ìṣeéṣe kọ́ mọ́ bá a mu èwo lọ́kàn tí wà pẹ̀lú báìbù Al-Qur'an yẹn gangan ni ẹ jẹ́ ká gbé ìwé àdìtì wa gangan ni ẹ jẹ́ ká gbé àwọn tírà àwọn àfáà yẹn gangan ni ẹ jẹ́ káwa náà gbé ká fi ṣe wáàsí kí wọ́n rí ẹwà nú ẹ̀sìn Islam kan rí tó da nú ẹ̀ bá a ṣe jọ́sìn lọ́nà tó da bá a ṣe mọ Ọlọ́run lọ́kan táwọn hùwà rere ni kẹ́ ẹ fi jọ́sìn fún wọn kó mú káwọn náà máa darapọ̀ mọ́ wa à ń belé yìí jẹ́ à ń ba tọ̀hún jẹ́ à ń sọ̀rọ̀ tí ọ̀dà ń pa àwọn kan à ń sọ tí ọ̀dà ń pa ẹ̀sìn wọn ẹ mọ̀ bọ́pẹ́ bọ́yá àwọn náà tọwọ́ bọ tiwa wọ́n padà tọwọ́ bọ̀ ni mo wá fẹ́ fi hàn yín pé wọ́n ti ń tọwọ́ bọ̀ o wọ́n ti ń tọwọ́ bọ̀ tọ́ba wá jẹ́ pé bámọ̀ wá dùn wá àfi ká tètè dá a dúró
torí pé àwọn eléyìí mi rò pọ́rọ̀ lè dùn wọ́n, ìdí nìyẹn mi rò pé ó lè dùn wá, wà láti dá kalẹ̀. Ẹ jẹ́ ká lọ gbádùn àwọn fọ́nrán yìí, ká kẹ́kọ̀ọ́ gidi ń bẹ̀. Èmi ò gbé wá láti tàbùkù ẹ̀sìn kankan, mi ò sì gbé wá láti tàbùkù àfáà pásọ̀ tàbí babaláwo kankan, mi ò sì wá ojú rere látọwọ́ ẹnì kankan. Tí ń ṣẹlẹ̀ gángan làwa ń gbé jáde láti fi jẹ́ wípé ẹ jẹ́ ká ṣe àtúnṣe tọ́tọ́, ẹ jẹ́ ká ṣe àtúnṣe tó yẹ kó tó di pé nǹkan bàjẹ́ jù báyìí lọ. Ẹ tẹ̀lé mi ká lọ gbádùn àwọn fọ́nrán náà ká fi kọ́gbọ́n. àní rí wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ Muhammadu náà la ṣì wà, ìyẹn òjíṣẹ́ Allah olówó orí ọkọ̀ Aisha ìbá Fatima. Ẹ̀yin sheik, ẹ̀yin dọ́kítọ́rù, ẹ̀yin imam, gbogbo fi kárí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ní tí rọ́bà lọ fógún ọdún, ọjọ́ kan lòdodo máa dé bá, òdodo ti dé báyìí. Dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe, olówó orí ọkọ̀ Aisha ìbá Fatima, dáadáa tó gbélé ayé rẹ̀ ṣe, òun ló wá hàdì fún ẹ̀yin àfáà, ó dífíkọ̀tì fún yín láti provide ẹ̀. The best mankind in the world, the best man in the world, ìyẹn òjíṣẹ́ Allah, kí ló ṣe tó fi deserve topic yẹn, tó fi deserve title yẹn, ẹ wá sọ fún wa. Dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé ṣe, ẹ wá provide ẹ̀ fún wa, ẹ fún wa ní àyà Kùránì tá máa kà. Pé Muhammadu ṣe dáadáa o, bóyá ìjọ kan ọ̀gbẹlẹ̀ Muhammadu kẹbàlá sọ̀rọ̀ ni, òjò kò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni. Mírèkù tó ṣe, dáadáa tó ṣe, mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin brother and sister, ọ̀rọ̀ yìí máa ń yé yín gan. Tó máa ń sọ pé dáadáa, gbogbo ara mọ ohun tó ń pè ní dáadáa. Dáadáa tí Muhammadu tó gbélé ayé ẹ̀ ṣe. For example, Awólọ́wọ̀ ìgbà tó jẹ́ president of Nigeria, ó ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́. Dáadáa kan nìyẹn, ìtàn ò lè gbàgbé Awólọ́wọ̀. Muhammadu, the best mankind in the world, the best man in the world, olówó orí ọkọ̀ Aisha ìbá Fatima, dáadáa tó gbélé ayé ẹ̀ ṣe márùn-ún. Tó bá yá ń sìn ẹ̀yin àfáà á sọ̀dọ̀ yọ̀ kan. Tábà sì sọ pé márùn-ún yẹn à ń pọ́n Muhammadu lé ni. Tó bá yá sọ sí ẹ wá dáadáa ọyọ̀ kan tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe. Ẹ̀yin lẹ́ ń polo ọjà, ẹ̀yin lẹ́ ń polo Muhammadu kiri, ẹ̀yin lẹ́ ń ṣe campaign, ẹ̀yin lẹ́ fi Muhammadu kó àwọn bàbá wa, àwọn ìyá wa lẹ́rú fún Saudi. Now, àwọn bàbá wa ní tí rọ́bà lọ fógún ọdún, ọjọ́ kan lòdodo máa dé bá, òdodo ti dé báyìí. Dáadáa tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe, ẹ wá sọ fún wa, just 5. Àní Rasidi Olúwo, gbogbo wa la mọ̀ pé ẹsẹ̀ tí ẹ ti ń gbọ̀n. Wọ́n tán fi joyè àwòdì tó lè dẹ́dí ẹ gbé, ọmọ akótilétà, ọkọjú sínú létọ̀ sínú ilé ọkẹ̀yìn síta. Èèyàn mú àlè láwùjọ wa, wọ́n fi ọjọ́ ìyàwó di òlè dẹ́dí ẹ gbé. Mufti ó ń gbẹ lẹ́nu, wọ́n ràn tí wọ́n ń sọ kiri, gbogbo ẹ̀ la gbọ́. A good person must remain good. President Burkina Faso, president ni, president Talon ti Benin Republic, president ni. Táwa náà bá nírú àwọn president yẹn nílẹ̀ Nàìjíríà, Nàìjíríà ò ní rí míì. A giant of Africa, àbọ̀lọ̀mọ́ tẹnubọ̀rọ̀ ni. President Burkina Faso, ọmọ àlè ọmọkọ́mọ ọba Saudi, ọlọ́ba páwọn fẹ́ kọ́ mọ́sálásí 200 fún. Ó rí gẹ́tì ẹ̀, àwọn nídìí technology làwọn nídìí, ìkan tó máa gbé àwọn náà lárugẹ làwọn nídìí, tọmọba Saudi bá fẹ́ ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ lórí mosque, àwọn ọ̀fẹ́, ẹgbọ́ ohun tí ọmọ àlè Mufti ó ń gbẹ lẹ́nu, ẹgbọ́ ohun tó ń sọ, ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀bà ayé jẹ́. Ẹ wá sọ gbogbo àwọn ìyá wa dá tọrọ jẹ́, ẹ sọ àwọn bàbá wa dá tọrọ jẹ́, ẹ sọ àwọn ọ̀dọ́ wa, ẹ sọ gbogbo wọn di cultists, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ẹyúùtù, ẹ béèrè, ẹ fi ìbéèrè fún àwọn àfáà yìí lójú. Sẹ́rí, kò sí èdè tí ẹ lè translate tí èdè tẹ mọ̀, orúkọ nìkan ni ò ṣe change, láfi sọ pé Allah kò kí ń ṣe Ọlọ́run, Olódùmarè tiwa, torí orúkọ kò ṣe translate, èdè ni wọ́n máa ń translate, orúkọ ò ṣe translate. Èṣù is not Satan, Allah is not Ọlọ́run Elédùmarè, torí wọn ń change orúkọ, kò síbi tí wọ́n ti máa ń ṣe lágbàáyé. Tó bá ń jẹ́ Adédèjì, anywhere you go in the world, Adédèjì must remain Adédèjì. Wọ́n ń change orúkọ ò ṣe translate, èdè ni wọ́n máa ń translate. Ẹ translate Quran sí Yorùbá, ẹ lọ sórí Google, ẹ download Quran.com, ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà.
àìní àǹfààní àti béèrè àwọn ìyá wa àtàwọn bàbá wa lọ́wọ́ àwọn olórí burúkú tó pera wọn láàfáà yìí ni wọ́n fi kó wa lẹ́rú. now òdodo ti dé, ẹ béèrè dáadáa tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe, ẹ béèrè. ẹ kò lè mọ ṣe bí ajá àgùntàn tẹ̀lé mọ̀ọ́lù kiri náà, ẹ fi béèrè fọ́ wọn lójú. ẹ ṣèwádìí. Mufti ó ń gbẹ lẹ́nu Rasidi ìlú Ìwó, ayé tí yín ti bàjẹ́, àṣírí yín ti tú. Rasidi ìlú Ìwó, ìwọ ti ń gbọ̀n lẹ́sẹ̀, èèyàn mú àlè gbogbo, ẹ̀yin olórí burúkú ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́. Ibi wọ́n gbé lu òyìnbó díẹ̀ tó yẹ kó lajú, ẹ̀rẹ̀ kò torí owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn Saudi ọ̀ndàlú bàbá ẹ̀rú. Àṣírí ẹ̀ ti tú báyìí, ó ti ń gbọ̀n lẹ́sẹ̀, gbogbo òdí ẹ̀ wọ́n ti bàjẹ́ ní Canada, ẹ̀yin ẹ̀rẹ̀ kò ọmọ àlè. Mufti ó ń gbẹ lẹ́nu, ẹ̀yà àjọ gbọ́n wọ́n tó mú àlè rẹ̀ ń sọ. Pírẹ́sídẹ̀ntì gidi ó máa stand fún òdodo ni. Ó reject mosque 200, kí náà fẹ́ fi ṣe, kí ni ìwúlò mosque? Olórí burúkú ara ẹ̀, ó wá ń kẹra, ó ń gbé president gidi sọ pé ìwọ lè pé máa jà. Síbi ọjà lọ dálẹ̀ nílùú Ìwó látijọ́ yìí. Ẹ̀rẹ̀ kú ọmọ. Ẹjẹ́ àjọ gbọ́ ohun tẹ́rẹ̀ kú ọmọ sọ. Ni pé Saudi Arabia wọ́n náà fẹ́ kọ́ mọ́sálásí 200 fún mẹ́. Wọ́n ní president wọ́n sọ pé kìí ṣe mọ́sálásí láwọn nídìí. Ní táwọn nídìí, ó náà ni kí wọ́n bá wọn improve economy àwọn. Báwọn fẹ́ mọ́sálásí. Wọ́n tó ní bùkátà sí náà. Number 2 ni wípé Saudi Arabia ọjẹ́ bí ẹgbẹ́ Burkina Faso gan. A máa ń ṣẹgbẹ́ Nàìjíríà níbi economic development àti ìgbésí ayé ìrọ̀rùn. Only want to go back to what we were, the moderate Islam that is open to the world, open to all the religions. 70% of the Saudi people are less than 30 years old. And quite frankly, we will not waste 30 years of our lives in dealing with extremist ideas. We will destroy them today. Afa Habib Lagbaje àti Talọlọ́run ti sọ̀rọ̀ èèyàn tí àwọn ará Árábù jẹ́ nínú fọ́nrán yìí, pàápàá ńgbà tí wọ́n wo ìṣe àwọn ará UK bí wọ́n ṣe láàánú tó. Tani Ọlọ́run ló sọ̀rọ̀ nípa nǹkan tí Afa Habib Lagbaje sọ nínú fọ́nrán, pàápàá lórí bí àwọn Saudi bí wọ́n ti ṣe ṣetán láti yọ gbogbo àwọn alákatakítí ẹ̀sìn kúrò ní kọ́ńtírì wọn, bó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan ni pé Afa Habib Lagbaje wọ́n sọ̀rọ̀ bí àwọn ará UK bí wọ́n ṣe níwà tán ṣèyàn dáadáa tán láàánú ju àwọn Arab lọ tó jẹ́ pé wọ́n gba ẹ̀sìn látọ̀dọ̀ wọn. Ìbéèrè táwọn kan wá ń béèrè ni pé kí ló dé tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ará Arab yìí náà lẹ̀sìn ti wá, tó sì jẹ́ pé ẹ̀sìn wọn náà ni wọ́n gbé sórí rẹpẹtẹ, tó sì jẹ́ pé òun náà ni wọ́n fi ń ṣe ẹ̀sìn tí wọ́n sì ń ṣe, tí wọ́n fi ń ṣẹ̀sìn tán sì ń polongo ẹ̀ fún wa ní ilẹ̀ Nàìjíríà. Orí ọ̀rọ̀ yìí náà ni Talọlọ́run sọ̀rọ̀ lé lórí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́. Tàbá dọ̀rùn tọ́lọ́wọ́ bá fi ìwà dájọ́ ìbò ní wọ́n tẹ́lẹ̀ jù. Kọ́lá lábáwá ẹ̀yin wọn ní mọ̀tọ̀ ní kòró lábáwá tún dájú. Lè níwèé ìgbélú ní lábáwá ilé lábáwá. Gbogbo lẹ́ tí ń tẹ́lẹ̀ lábáwá yẹn yán lè débẹ̀ kásán ní ọmọ bẹ̀. Wọ́n lé dànù. Bẹ́ẹ̀ làwọn làásì ka Kùránì jù. Wọ́n yìí tá a fi rò pé ẹni tó wá láti ìlú kan kò tó mọ̀ lú wa. Àmọ́ tá a lè lu èbó fún yín níwèé ìgbélú. Ọ̀pọ̀ àtúntò ilé oúnjẹ. Sáwọn ló yẹ ká sebáwọn ni àbí àwọn táǹkà Kùránì. Èbó wọn lànà púpọ̀. Tẹ́ ẹ fẹ́ gbẹ̀sì lọ́wọ́ wọn yìí, tẹ́ ẹ ti gbẹ̀sì lọ́wọ́ wọn yìí, wọ́n èsè ìran rí, wọ́n èsè ìran rí, gbogbo rẹ̀ rúpọ̀ àtàkè wọ́n èsè ìran rí. Inú wa dùn wípé Sheikh Labib náà tó wá sọ̀rọ̀ lọ́bẹ̀. Wọ́n fi yé wa ayé pé ìran Lárúbáwá kì í ṣe ìran rí. Ìran Lárúbáwá wọ́n fi yé wa ayé pé ìran Lárúbáwá ò nífẹ̀ẹ́. Ìran tí ó ṣe ìran tí ò wà nífẹ̀ẹ́, tí ò nífẹ̀ẹ́ wa nílé ayé yìí, ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ wa lọ́run. Al-Muslim akulu Muslim ní láyé. Wọ́n fi kó tá a dé ẹjọ́ ìgbòdì àlìkíámọ̀ ọmọ ìyá ni wá. Àṣẹ àìsàn ọmọ ìyá láyé lẹ́yìn kó gba owó lọ́wọ́ wa. Mùsùlùmí táyà ṣe ọmọ ìyá láyé lẹ́yìn kó kàn gba 10 million owó àjì kún kò dàpò tí wọ́n fẹ́ lọ́jọ́ ọmọ ìyá wa lọ́run.
sáà tá àjọmọ̀ ìyá láyé sàn lè kó wa papọ̀ lọ́run àwọn tí yóò fẹ́ wa láyé sàn lè fẹ́ wa lọ́run ẹ jẹ́ kí a gbọ́ kínní látẹnu Sheikh Labib kẹ́lẹ́ bá àmọ́ tí mò ń wí. ha tá a bá dọ̀rùn tọ́lọ́wọ́ bá fi ìwà dájọ́ ìbò níwọ̀n ìtẹ́nà jù kódà lára ẹ̀yin wọn ló mọ̀ tọ̀wọ̀. ẹ gbọ́ Sheikh Labib sọ pé tá a bá dọ̀rùn pé tí Ọlọ́run bá fi ìwà dájọ́ wípé àwọn òyìnbó UK tí Sheikh Labib lọ pé àwọn òyìnbó àwọn UK wọ́n láwọn ni wọ́n ọkọ̀ dọ̀rùn wípé àwọn ni wọ́n wọ̀run ní láwọn lágbára táwọn tẹ̀lé gan wọ́n ní wọ́n tó sẹ́yìn ìbò ni lárúbáwá tí ẹgbẹ́ pàwọn ló mùsùlámù wá àwọn olókọ́ alẹ́sìn pé kò tí ẹ̀sẹ̀ sí gidi kan kí lárúbáwá kánàbí ò tó dé ẹni máa para wọn ni kánàbí ò tó dé ẹni kò sí wàrí ẹ̀kan lẹ̀ Yorùbá kò sí wàrí káàkiri àgbáláyé níbo wá láwọn òyìnbó ni wọ́n ti wá rí ìwà gidi ṣáà ànábì Muhammad ló kọ́ àwọn ará UK bẹ́ẹ̀ ti wùwà gidi mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa nígbàtí odidi àfáà ńlá ló sọ yìí pé tí ẹ̀yin bá dọ̀run àwọn òyìnbó àwọn ará UK tí wọ́n ò rí òṣìṣẹ́ yẹn kan náà sí wọn tí ó tẹ̀ fún wọn ní Kùránì wọ́n ní wọ́n wọ ọ̀run rere ṣáájú Muhammad àtàwọn ọ̀rẹ́ rẹ̀ lọ ó ní Labib ń sọ yìí ó ń Sheikh Labib ń sọ ìkúrú sí mo sọ dájúdájú àwọn náà ti rí pé ìsìláàmù rẹ̀ sì gidi kò rí ìsìláàmù tí ò rí wà gidi kọ́ wa ó wá kọ́ wa lẹ́sìn àwọn àgbà lọ́wọ́ rẹ̀ ìsìláàmù tí ò rí wà gidi kọ́ wa tí ẹ kó lè kọ́ wa lẹ́sìn káwá gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ àbí ẹni tí ó bá sá polówó ẹ̀sìn fún yàn ìwà lórí polówó ẹ̀sìn mo rí wà gidi polówó ẹ̀sìn àti kó ìjàgídíjàgí polówó ẹ̀sìn ẹni tí ó rí wà gidi kọ́ wa ẹ jọ̀ọ́ so yẹ ká lè mú ká sọ pé ẹni tí ò rí wà gidi kọ́ wa ká lè pé yà olómọ́lọ̀ wá fún wa ẹ̀já gbàgbọ́ torí pé ṣé bí wà tó yẹ kó fi polówó Ọlọ́run fún wa ní òní ẹ̀já gbọ́ síwájú Sheikh Labib náà ní reason tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí ẹgbẹ́ reason náà fi sọ wọ́n ní òyìnbó yóò ṣáájú àwọn lárúbáwá táwọn ń tẹ̀lé yóò ṣáájú wọn wọ̀run torí pé lárúbáwá ò ní wáre ṣùgbọ́n sẹ́ni tí ò ní wáre ṣó yẹ kó polówó ẹ̀sìn fún yín kẹ́yìn ní ó sì gbà lọ́wọ́ rẹ̀ ìwà wọn tí ò da wà ní gbogbo mùsùlùmí ayé wákàtí wá ń wù ẹgbọ́ dìtọ́ fi sọ. òun lábára tún dájú. ẹgbọ́ wọn ní lárúbáwá tún dájú gbogbo ẹ̀yin tẹ́ wà nú ẹ̀sìn ẹ wá bẹ́ẹ̀ ṣe kú òun ẹ̀sìn yìí ẹ̀sìn dájú ni lárúbáwá tún dájú tóótọ́ ni kẹ́kọ̀ọ́ táwọn náà ló sọ̀rọ̀ wọ̀rọ̀ yìí wọ́n sọ pé afẹ́ bá sílámù jẹ ni mùsùlùmí sọ̀rọ̀ pé lárúbáwá tún dájú àwọn lọ sí Sheikh Labib wọ́n lọ sí UK wọ́n lọ sí Saudi Arabia wọ́n wá compare wọn síra wọn pé ẹ̀yin tẹ́lẹ̀ pé ẹ̀fẹ́ ẹ̀kọ́ wa lẹ́sìn yìí ẹ̀yin lè dájú eléyìí àwọn tí wọ́n wà lẹ́sìn tí wọ́n rán lẹ́bí sí àwọn ló nífẹ̀ẹ́ yìí ẹ̀yin náà kàn wò ẹ̀kàn pé wọ́n síra wọn ẹ̀já gbọ́dì. ìwé ìgbóni ilé Lárúbáwá gbogbo ilẹ̀ tí tẹ́lẹ̀ Lárúbáwá yẹn yan lè tẹ́lẹ̀ kan lọ́dún mọ́bẹ̀ wà lè dá. ṣe gbọ́ wọ́n ní gbogbo tó ń jẹ́lẹ̀ Lárúbáwá yanyanyan pátápátá lè gbébẹ̀ lè débẹ̀ kún sọ yín dọmọ bẹ̀ tówó yín bá ti tán tówó yín bá ti jó tán wọ́n lé yín dànù ni wọn ò lè torí pé ó tó gbé pẹ̀lú àwọn ọdún 5 ọdún 2 ọdún 3 ọdún 10 kó o 50 years níbẹ̀ wọn ò tún padà lé ọ̀dàlú ni. Sheikh Labib ẹ dákun ẹ̀yin tẹ́ ti wà ẹ̀yin tẹ́ wà wájú wa ìṣàánú wa ẹ̀yin náà ti mọ̀nà àti padà ní ẹ já padà lè ẹni mímú èèyàn lè gbé bẹ́ẹ̀ wọ́n lè dànù kó sẹ́yìn dọ́mọ bẹ̀ ó mo fi sọ wípé ẹ dákun lárúbáwá tá a jọ wà láyé tí ò nífẹ̀ẹ́ wa tí ó gbà ká gbélú òun tó wá sọ fún wa pé tọ́ ìdọ̀run ànábì wa pawápọ̀ o gbogbo àjọ wà lùjẹ́ náà papọ̀ tí ó yẹ ká lè gbàgbọ́ táìkún wa táìpẹ́ ọ̀run pawápọ̀ táìwà lùjẹ́ náà papọ̀ ayé lẹ́kún ó ti fẹ́ hàn sí wa náà ayé lẹ́kún ó ti fẹ́ ṣé ọ̀rọ̀ ìfẹ́ tí wọ́n fi hàn láyé ǹjẹ́ wọ́n lè fi hàn lọ́run ẹni tàbí wà láyé tí ò fẹ́ hàn sí wa ẹni tí wọ́n tọ́ lọ́lú rẹ̀ nígbà bá ti gbọ́ owó ribiribi tán wọ́n lè wà dànù ni nígbà bá ti gbọ́ owó ribiribi wa tán wọ́n lè wà dànù kò fìfẹ́ hàn sí wa láyé ó wà tó pé wọ́n rán ànàbí kan sáwọn o gbogbo ayé wa ní ràn sí ànàbí tí wọ́n rán wọn mẹ́rin sí gbogbo ayé
Muhammad kò ẹ wá ṣe pé Muhammad the best man in the whole world is Anabi Muhammad. Anabi Muhammad ló káwọn ará UK Sheikh Labib tẹ́yìn lọ. ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn wa abẹ́gbọ́ bí Talọ́lọ́run ṣe yànnàná gbogbo tí àáfàá Labib Lágbàjẹ́ sọ nípa ìyàtọ̀ gédégbé tó wà láàrin àwọn ará UK àti àwọn aráàbù tí wọ́n gba ẹ̀sìn lọ́dọ̀ wọn. Ló kọ́ àwọn ará UK níwà gidi tí ò ráwọn ọmọ ìyá rẹ̀ ní Saudi Arabia kọ́. Ànábì ò ráwọn ọmọ ìyá rẹ̀ ní Arab kọ́ níwà gidi ṣé wàá ló kọ́ àwọn ará UK. Ẹjọ́ tó lọ́wọ́ yín tẹ́ ń gbọ́ mi fẹ́ tó wọn fi làkà ìgbọ́ mi. Ẹ̀wọ̀n tó Muhammad ló níwà gidi jù Ànábì ló dáa jù. Ìlú Saudi Arabia ìlú Arabu ló yẹ kó mọ fún yàn ní free visa jù kẹ́ ẹ sáà mọ̀ gbẹ́lu wa. Ẹ̀wọ̀n tó Ànábì ló dáa jù. Kò yẹ kẹ́ ẹ mọ̀ fi ìwà àwọn ará UK tí mo ràn mọ́ ẹ̀mẹ́ sí tí Muhammad tí mo gbọ́ tó yẹ Muhammad rí kò yẹ kẹ́ ẹ mọ̀ fi wá wọn condemn wá Saudi Arabia. Dájúdájú àwọn ará ó yẹ kí ẹ̀yin gan kẹ́ ẹ bèrè òṣìṣẹ́ tí Ọlọ́run rán sáwọn ará UK kẹ́ ẹ fi Islam múlẹ̀ kẹ́ ẹ tẹ̀lé. Ṣé tó jìṣẹ́ tí wọ́n bá lè kọ́ wọn nífẹ̀ẹ́ ẹnìkan sáwọn Ọlọ́run náà sáwọn tó kọ́ wọn nífẹ̀ẹ́ tẹ́ tó lọ wá ránṣẹ́ yìí mùsùlùmí tí ó wà rí fẹ̀ẹ́ nǹkan kọ́ yìí àfihàn ọ̀dájú àti bá ti lè dìfẹ́ àti lè dáṣẹ̀ rí àfọmọ́ tọ́tẹ́ tá ti ọmọ tó ṣe tó gbé nǹkan àbò ṣàfọ́ra tó jí búrẹ́dì kẹ̀gẹ́ apá rẹ̀ ìwà sẹ̀ríà wọn fi máa dájú ni ẹ lọ dá sẹ̀ríà fọmọ ẹ lọ dájú ọmọ nìtúmọ̀ rẹ̀. Muhammad ti wà rí torí tẹ́ fẹ́ mọ ìwà tí òṣìṣẹ́ kan wù àárín àwọn ọ̀ràn rẹ̀ ọmọ ìyá rẹ̀ tó fi ilẹ̀ lẹ́ẹ̀tì mọ́rúwà tí òṣìṣẹ́ ń wù ìwà Ànábì náà ò dáa ìwà Muhammad ò dáa òun lẹ̀ rí nínú ìwà Lárúbáwá yẹn àwa fẹ́ máa fi ìwà Muhammad àwọn ọmọ olú àwọn tájọ́ pẹ̀lú àbí tájọ́ Yorùbá tá níwà gidi àwa lọ ń gbé wà Muhammad tí wà rí ò dáa àwa lọ ń gbé wù a lọ ń gbé wọ̀ òun ló fà tẹ́bí ní wọ́n pé ẹja lọ gbé ọmọ ẹ̀ oṣù Kùránì ẹja àtìmọ́lé ṣé wọ́n lè sọ pé njẹ́ ò lè gbọ́ pé Yorùbá sọ pé ẹnìkan ó sọ pé eégún àwọn àbáwá ní ẹyẹ lọ gbé torí pé sọ pé eégún ẹja àtìmọ́lé àbí ẹja lè jáde kúrò láyé àwa tá a ti wá níwà gidi táwọn àbáwá ti kọ́ wa níwà gidi abẹ́bí mọ́ fi wá Muhammad ọmọ àlè tí ọmọ tí ò gbọ́júmọ̀ yẹ tí ò gbọ́júmọ̀ abẹ́ tó dájú bí àpárá afẹ́ mọ́ gbé wa tiẹ̀ léwà ọmọlúwàbí lórí táwọn aṣọ fáwọn àbáwá wọn àmọ́ ní ẹ̀sìn Islam nítòótọ́ ẹ̀sìn àlùjànnà ni ẹ̀sìn kíní kan ni ṣùgbọ́n èèyàn máa fi ìwà kẹsìn ni èèyàn máa fi ìwà kẹsìn ni dájúdájú ẹ̀yin mọ̀ pé mọ̀ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn ìdánilójú ni ẹ̀sìn ìdánilóró ni ẹ wá sọ pé ẹ wá rí pé ẹ̀sìn yẹn kò ní wà gidi nú ẹ wá máa sọ pé a gbúdọ̀ fi ìwà kẹsìn ni irú ẹ̀sìn wo ni ó ní ò dá pé láì pé èèyàn fi ìwà ọmọlúwàbí kún dájúdájú ẹ̀sìn yẹn kìí ṣe ẹ̀sìn ọmọlúwàbí ẹ̀sìn yẹn ò dá pé àbíká tó fi ìwà kún wúlẹ̀ fẹ̀sìn wèrè lẹ̀ ká mọ̀ ìwà gidi ló wá ti wá lọ. èèyàn máa fi wà kẹsìn ni ẹ̀yin náà ti ràn kẹsìn ò dá ẹ̀yin pé ká máa fi wà kẹsìn káyọ̀ pẹ́sìn akókò ọ̀ràn níwà gidi ni akó Islam kọ̀ọ̀ràn níwà gidi ni kò yẹ ká máa fi wà kún ẹ̀sìn. Ànábì wa tún lọ tán ó tún fi business venture lẹ̀ Ànábì lọ tán ó tún fi business venture lẹ̀ pé tí n bá ti di àìbá àmọ́ tí n bá lọ tán o ẹ̀bù ẹ̀yin yìí yòókù ẹ máa kó lè Saudi Arabia lò mọ́jú o ó rẹ̀ abá tí ẹ̀yin ẹ máa kó wá fáwọn ọmọ bàbá àtẹ̀mí o ẹbí tí ọba ẹ wáìsì dé ẹbí tí Muhammad gbọ́ndé wá ní owó ilẹ̀ bàbá tí yín ẹ̀fún mọ́ kwálẹ̀ bàbá tèmi òun ni Sheikh Labib sọ yìí táìpé yẹn fẹ́ wọ̀ ọ̀run o àwọn UK yẹn tí wọn lánàá bí sí yẹn táwọn ò lánàá bí Muhammad ìbúwá làwọn ti wà dídá tó dáa kọ́ nígbà tó lọ́wọ́ náà wíìrì sáwọn níbo làwọn ti wà tó dáa kọ́ ẹ̀yin tó lọ wá rán dìgbòlù ẹ̀yin tá a pàlà òun rán dìgbòlù gí sí ẹ àmọ́ gbé dìgbòlù gí lé orí gbogbo òṣìṣẹ́ yòókù òṣìṣẹ́ afọmọdún mẹ́jọ adọmọdún mẹ́jọ adọmọdún mẹ́sàn ẹ wá ń gbé lórí gbogbo àwọn òṣìṣẹ́ yòókù tẹ́yìn náà bá fi lè gbà pé nítòótọ́ Lárúbáwá ò ní wà sẹ́yìn tí ò ní wà tí ò ní ó kọ́ yín lẹ́sìn ṣe bí ìwà rẹ ló fi polówó ẹ̀sìn. ẹ lè níwèé ìgbélú ilé Lárúbáwá gbogbo ilẹ̀ tí ń jẹ́lẹ̀ Lárúbáwá yẹn yán
ẹ lè débẹ̀ kásán inú ọmọ bẹ̀ wọ́n á lé iná nù bẹ́ẹ̀ làwọn làásì ka Kùránì jù wọ́n ìta fi rò pé ẹni tó wá láti ìlú kan kò ní jọmọ̀ lú wa àmọ́ tàbí ìlú èbó fún yín ní ìwé ìlú. ṣe ń gbọ́ Sheikh Labeeb sọ pé àwọn Lárúbáwá àwọn náà ka Kùránì jù bó wa ní Lárúbáwá ṣe rò pé ẹni tó wá láti ìlú kan kò lè jọmọ̀ lú àwọn ṣùgbọ́n tí a dé ìlú èbó tí a dé UK àwọn yóò fún yín ìwé ìgbélú. ìwà àwọn ará àwọn bí tó yẹ ká ti wò ní ṣe ká àgbọn ti pèrè wá lé pé ẹ̀sìn tí ó kóyàn mọ́ra láyé tó lè kóyàn mọ́ra lọ́run ẹ̀sùn táyé pígbà tó wá láyé kò gbẹ̀gbín wọ́n lé àkìtàn tí ò bá ti gbẹ̀gbín kèékún bọ̀rọ̀ ẹ̀kútẹ́ ẹ̀sìn táyé pígbà tó wá láyé kò gbẹ̀gbín àwọn ọmọ ìyá wọn ò nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá wa táwọn ọmọ ìyá wa bá tó obìnrin bá lọ bẹ̀ wọ́n tí wọ́n lé wọ́n mọ̀ wẹ́pọ̀n fún wọn ni wọ́n nígbà wọn bá fi wọ́n ṣẹrú tán ní Saudi wọ́n ti padà lé wọn Nàìjíríà náà ni léyìí tó bá ti ẹ̀dẹ́ lé pé tí wọ́n tó lọ górí ẹ̀ tí wọ́n lọ parọ́ mọ́ pé ó jí nǹkan kí wọ́n lọ górí ẹ̀ dànù kí wọ́n lọ jápẹ́ ẹ̀sìn tí ń dá sẹ̀ríà pẹ̀lú dà ẹ̀sìn ẹ̀ wá lè délu wọn kí wọ́n fún yín ìwé gbèlú lẹ́yìn kí wọ́n gba 10 million lọ́wọ́ yín kẹ́ kó lọ ájì kí wọ́n tì yín lé padà ẹ wá fi wọ́n compare UK sẹ́yìn mẹ́rin pé yàtọ̀ wà àwọn èèyàn wọn ò rí yín